ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọjọ́ ẹtì ń lò ní jẹ́ o lágbára ọlọ́run ire gbogbo ni yóò faratì sí ọ̀dẹ̀ wa àmín. ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lágbára ọlọ́run áórí ànúgbà Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ká tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí ohun gbogbo ṣe le gógó tí ó sì wọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí, ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu ló ti fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú o wípé lẹ́yìn ìkorò adùn ni o, lẹ́yìn ìnira ìrọ̀rùn ló kù. Ó ní wípé kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ ní lọ́kàn wípé láìpẹ́ láì jìnà ìrọ̀rùn yóò bẹ̀rẹ̀ sí ní máa jọba tùbútùrú igun mẹ́rin èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu tó sọ ọ̀rọ̀ náà lásìkò tí ààrẹ ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ eléyìí tó ṣe àtìlẹ́yìn fétò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè wa Nàìjíríà nílùú Àbújá. Nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni ààrẹ Bọ́lá Ahmed ti wòye wípé àfi bàbá parọ́ tọrọ wa ni o. Olóhùn ẹbí bàtà ti ń ta gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ pàápàá jù láti ìgbà tí wọ́n ti kéde yíyọ ẹ̀kún owó orí epo fuel subsidy. Ó ní eku èké bí eku bẹ́ẹ̀ sì ni ẹyẹ òké bí ẹyẹ mọ́ o. Ó lábọ̀ pẹ̀lú ìgbàgbọ́ sí Ọlọ́run àti sùúrù tó ń ti ìfọkànsí. Ó ní ohun gbogbo yóò bẹ̀rẹ̀ sí ní máa padà bọ̀ sípò láìpẹ́ yìí pẹ̀lú àwọn ètò àti àlàkalẹ̀ ètí ètò ìṣèjọba rẹ̀ eléyìí tó ti nílẹ̀ fún ìlọsíwájú àti ìṣerere orílẹ̀-èdè wa Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ó wá fi dá gbogbo àwọn olókoòwò kéékèèké àti nílá lójú pàápàá jù àwọn aládàáni ní orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo wọn pátá o ni yóò bẹ̀rẹ̀ sí ní máa jẹ ìgbádùn kùtù èyí tó ń bẹ nínú ètò ìṣèjọba àwarawa látọwọ́ ètò ìṣèjọba eléyìí tó ń bẹ lórí àlééfà lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kí wọ́n lọ fi ọkàn balẹ̀ kí wọ́n sì ṣe sùúrù kí wọ́n wá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run wípé ètò ìṣèjọba yìí yóò so dídùn fún wọn bí ọsàn bí ti so dídùn fún oní nǹkan lóko mu. Lánàá tí í ṣe ọjọ́ 21 nínú oṣù kẹjọ tó ṣe ọjọ́bọ̀ ní ìjọba ìpínlẹ̀ Èkó ẹ̀ka iléeṣẹ́ ọba ọ̀hún èyí tó ń rí sí ìgbòkègbodò ìgbé ayé ìrọ̀rùn àwọn ọmọdé o ní ìpínlẹ̀ náà ni wọ́n kéde wípé báàbá nípa ló tọra wa o. Ó ní àwọn ọmọ eléyìí tí wọ́n ń ṣe ṣìbáṣìbò tí wọ́n fi ọwọ́ àbùkù tí wọ́n fi kàn ní ìpínlẹ̀ Èkó tó ń ti àwọn ìbálòpọ̀ onítìpátìkúùkù pẹ̀lú àwọn ọmọ léńjeléńje. Ó ní àwọn ọmọ yìí eléyìí tí wọ́n ṣe ìṣirò rẹ̀ díẹ̀ ló fi lé o nínú 2,500 2,588 ní àwọn ọmọ òun ni wọ́n jẹ́ o. Wọ́n ní àwọn ọmọ òun tí wọ́n fi ọwọ́ àbùkù kàn níní àjọṣepọ̀ onítìpátìkúùkù pẹ̀lú àwọn ọmọ léńjeléńje tí ọjọ́ orí wọn sì wà lábẹ́ àwọn ọmọ tí ò tí ì tó ní nǹkan bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní pẹ̀lú òǹkàyé èyí tó jẹ́ pé láàrin oṣù kẹjọ ọdún tó kọjá tí ṣọdún 2022 sí oṣù keje ọdún tá a wà yìí 2023 ní àkójọpọ̀ iye òǹkà àwọn ọmọ ọ̀hún tí wọ́n ti fìtìpátìkúùkù ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ náà látàrí àwọn wàhálà lásìkò èyí tó máa ń bẹ́lẹ̀ láàrin àwọn òbí àti àwọn alágbàtọ́ èyí tó ń tọ́jú àwọn ọmọ ọ̀hún tó sì máa ń lé wọn jáde kúrò lábẹ́ àkàkà ibi tí wọ́n ti ń tọ́jú wọn o tí wọ́n fi ń kó sọ́wọ́ àwọn alágbèédá oníṣẹ́ ibi àti àwọn tí wọ́n fi ọmọ ṣòwò ẹrú o ní ìpínlẹ̀ Èkó. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà àjọ ọ̀hún eyín ní ìpínlẹ̀ Èkó arábìnrin ọ̀hún èyí tó gbé ọ̀rọ̀ náà jáde ló sọ di mímọ̀ o. Ó ní ní báyìí ìdúró sí ìbẹ̀rọ̀ sí i. Ó ní ohun gbogbo ti ń lọ o. Arábìnrin ọ̀hún tó jẹ́ akọ̀wé àgbà àjọ náà eyín Títílayọ̀ Ṣítàbé èyí tó gbé jáde lásìkò
tí wọ́n ń ṣe ayẹyẹ kan èyí tí wọ́n fi máa ń kéde àti ìlanilọ́yẹ̀ lórí bá a ti máa ń ṣe ìtọ́jú àwọn ọmọdé bákan náà gbígbógun ti ẹnikẹ́ni yòówù tó bá fẹ́ kó àwọn ọmọdé obìnrin ní òwò ẹrú lẹ́kọ̀ọ́ èyí tí wọ́n máa ń ṣe lóṣooṣù níbi àsìkò àti eléyìí tí wọ́n ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ìlọ̀rọ̀ náà ti jáde o lákòótọ́ nínú ọ̀rọ̀ arábìnrin èyí tó jẹ́ akọ̀wé àgbà àjọ ọ̀hún eyín òun arábìnrin Títílayọ̀ Ṣítàbí sọ di mímọ̀ ó ní ẹnikẹ́ni yòówù tí wọ́n bá mú báyìí tó bá fi ọwọ́ àbùkù kan àwọn ọmọbìnrin léńjeléńje tàbí ń kó wọn láti ṣòwò ẹrú àti ohun tí ò tọ́ ó ní bí ọwọ́ pálábá irú bẹ́ẹ̀ ní bá ti ségi o yóò fi mú dọ́rin òfin ìjọba ni láì sí ẹ̀bẹ̀ nínú. ṣé Yorùbá bọ̀ wọ́n ní béèyàn bá ti ń yọ̀lẹ̀ dà dandan báyìí ní kí búburú nǹkan kó máa yọ onítọ̀hún ṣe o àti wípé ọjọ́ gbogbo ń tòlè ọjọ́ kan báyìí ń tó lóhùn ọwọ́ arákùnrin kan rèé èyí tí ọwọ́ pálábá rẹ̀ ti ségi tó sì ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn arákùnrin kan èyí tí wọ́n ní ó ń gé àwọn wáyà ìkọ́lé olówó iyebíye èyí tí wọ́n sì fi ọwọ́ òfin mú o gẹ́gẹ́ bí wọ́n ti sọ tí ìròyìn ọ̀hún jáde o ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní àdúgbò kan tí wọ́n pè ní Òjó ní agbègbè Arẹ́gbẹ́ nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn òun ni wọ́n sọ wípé arákùnrin kan Òdúwọlé Àbáyọ̀mí ló bẹ́ wọnú ọgbà ènìyàn kan tó sì lọ ń gé àwọn wáyà ohun ìkọ́lé olówó iyebíye gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ọjọ́ 22 oṣù kẹjọ ọdún tá a wà yìí ní agbègbè Arẹ́gbẹ́ ní Ọbátòkò nílùú Abẹ́òkúta ni wọ́n ní ọ̀gbẹ́ni Òdúwọlé Àbáyọ̀mí ó bẹ́ wọnú ọgbà arákùnrin bàbá olówó kan Adéyẹmí Olúkáyọ̀dé o tó sì jẹ́ pé àwọn wáyà olówó iyebíye èyí tó ń bẹ nínú ọgbà náà tí wọ́n fi ṣe ẹ̀ṣọ́ àti iná sínú ilé náà tí í ṣe àwọn wáyà iná o òun ni ọ̀gbẹ́ni Àbáyọ̀mí ló mú ọ̀bẹ tó bẹ̀rẹ̀ sí ní rẹ́ àwọn wáyà iná ọ̀hún èyí tí owó rẹ̀ tó 779,000 naira èyí tó jẹ́ ipò dídí ẹ̀ nínú mílíọ̀nù kan náírà ni ẹni ọ̀hún tí í ṣe ẹni ọdún 22 náà afurasí ọ̀hún tí wọ́n ti mú báyìí òun ni wọ́n ní gẹ́lẹ́ tó wọnú ọgbà náà làwọn ènìyàn tí ń gbé ní agbègbè Òjó ní Arẹ́gbẹ́ o ni wọ́n ti kófìrí pé oníṣẹ́ ibi kan ó ti bẹ́ wọnú ọgbà tó sì ti ń gé àwọn wáyà iná èyí tó ń bẹ nínú ọgbà ọ̀hún tí wọ́n sì fọwọ́ lẹ́nà wípé àlọ́tàún àti bọ́tàná rẹ̀ tó sì wọ́n ti kẹ̀gúlẹ̀ dé ní gẹ́lẹ́ tí yóò bẹ́ jáde kúrò nínú ọgbà ọ̀hún làwọn aládùúgbò ni wọ́n rọwọ́ tó tí wọ́n sì mú ènìyàn kan tó bá aṣojú kọ̀ròyìn sọ̀rọ̀ sọ di mímọ̀ wípé ẹni ọ̀hún ní gẹ́lẹ́ tó ti wọnú ọgbà náà ni wọ́n ti ń dẹdẹ rẹ̀ táwọn èèyàn tí wọ́n ti fi rọ̀gbà yí ilé ọ̀hún káwò tí wọ́n wo ibi tí ó gbà jáde ṣùgbọ́n wọ́n dúpẹ́ òwe gbogbo sọ́wọ́ àwọn àgbààgbà onínúure ládùúgbò ọ̀hún èyí tí wọ́n ti fà lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Òdútọ́lá fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ wípé láìpẹ́ yìí láì jìnnà arákùnrin Òdúwọlé Àbáyọ̀mí ni wọn yóò wọ́ tòrùtù bí òbúkọ alágídí èyí tó kọ̀ láti tẹ̀lé owó olówó rẹ̀ ni wọn yóò wọ́ lọ sí ilé ẹjọ́ fún ẹ̀sùn àti ìjìyà ohun tó ṣe. iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìmà ni wọ́n ti mú ènìyàn kan èyí tó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ látàrí owú àjẹjù owú gbígbóná èyí tó kó bá arákùnrin ọ̀hún Samuel Adéníyì èyí tí wọ́n ní ó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ pẹ̀lú hámà ńlá olórí gbìgbìgbì èyí tó là mọ́ ọmọbìnrin ọ̀hún lórí o lérògbà wípé kí arábìnrin ti ṣe ọ̀rẹ́bìnrin rẹ̀ yìí kó má bàa fi òun sílẹ̀ láti lọ fẹ́ ọkùnrin míì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lásìkò tí ọ̀gá àgbà alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tó ń ṣe àfihàn àwọn oníṣẹ́ ibi o lánàá ti ṣe ọjọ́bọ̀ lórí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún èyí tó wà ní Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó eyín CP Ìdòwú Owóhùnwá ṣe lálàyé fún àwọn akọ̀ròyìn ó ní Samuel Adéníyì èyí tó pa ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọn kò fi orúkọ rẹ̀ léde ní agbègbè kan tí wọn ò tí ì dárúkọ rẹ̀ fún àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Èkó ló sọ wípé ìwà àti iṣẹ́ ibi ọ̀hún ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ tó sì burú jáyè látàrí owú gbígbóná ara gbígbóná o tòun ti owú jíjẹ eléyìí tí kì í gbé èèyàn dé ibi tó dáa ó lóun ló fà á tí ọ̀gbẹ́ni Samuel Adéníyì tó fi la irin ńlá olórí gbìngbì tá a mọ̀ sí sledge hammer tó là mọ́ ọ̀rẹ́bìnrin rẹ̀ lórí wípé kó má bàa fi òun sílẹ̀ lọ fẹ́ ọkùnrin míì ó
ó ní àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ àti òun àti arábìnrin náà wọ́n ti jọ pàdánù ara wọn. Ó ní ṣùgbọ́n ó ti gba ẹ̀mí arábìnrin ọ̀hún. Ó ní nípa ìdí èyí wọn yóò fi ìyà tó tọ́ jẹ ò lábẹ́ òfin gẹ́gẹ́ bí owó mùwá ti wá sọ di mímọ̀. Ó ní ní báyìí láìpẹ́ láì jìnnà wọn yóò gbé ọ̀gbẹ́ni Adéníyì lọ sílé ẹjọ́ kí ilé ẹjọ́ kó ṣe ìdájọ́ rẹ̀ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀sùn apànìyàn èyí tí wọ́n fi kàn án. Lákòótán nínú ìròyìn wa fún tòní, nínú àwọn olùkópa nínú BB Naija All Stars èyí tó ń lọ lọ́wọ́ báyìí, arákùnrin kan lọ́wọ́ ṣíbíò èyí tí wọ́n pè ní white money ló ní òun lálàá o sí ènìyàn kan tí máa ń sọ̀rọ̀ lẹ́yìn ìtàgé tí wọn kì í rí ojú rẹ̀ èyí tí wọ́n pè ní Biggy wípé BB Naija wọ́n dá arákùnrin ọ̀hún dúró lẹ́nu iṣẹ́ o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lẹ́nu white money ṣe lálàyé lásìkò tí wọ́n máa ń pè wọ́n sínú kulu yàrá eléyìí tí wọ́n ti máa ń bá wọn sọ̀rọ̀ ní white money ló lo àǹfààní ọ̀hún láti ṣàlàyé àlá eléyìí tó lá lọ́sàn-án lásìkò tó ń sùn lójú oorun. Ló ní àwọn ẹ̀mí mímọ́ ni wọ́n gbé àlá ọ̀hún wá sí ojú ìwòran ọ̀hún o lójú oorun wípé Biggy èyí tí ohùn rẹ̀ tó kẹ̀ bí àgbá tó sì máa ń sọ̀rọ̀ tí ẹnikẹ́ni kì í rí ojú rẹ̀ tí ẹnikẹ́ni ò sì mọ ibi ó ti ń sọ̀rọ̀ ọ̀hún wípé wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ o. Nínú ọ̀rọ̀ white money ó wá lóun gba aládùúrà fún Biggy wípé ní orúkọ Jésù kò ní rí ogun alátakò, ogun elénìní àti ogun ìdánidúró lẹ́nu iṣẹ́ òòjọ́. Ó lóun sì dúpẹ́ aládùúrà sí lẹ́ẹ̀kan sí wípé wọn ò ní fi ẹnikẹ́ni wọn ò ní fi rọ́pò àyè rẹ̀ ní ọ̀dọ̀ Big Brother Naija. Ó ní nípa ìdí èyí àlá tóun láyé ó pọn dandan fún òun láti sọ ni. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ òun kì í sọrú àwọn nǹkan báyìí jáde o. Ó ní nípa ìdí èyí kí Biggy kó kún fún àdúrà kó má rogun alátakò lẹ́nu iṣẹ́ òòjọ́ rẹ̀. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára wa Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Ẹtì ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọdún 2023 títí lójúmọ́ làjẹ́tùmọ̀ aláǹfààní sọ́ọ̀tún rẹ̀ ìwé ìwúgbà aládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà nínà wá ayọ̀ náà fi pàdé. Fúnmi Adélúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.